Ẹni tí ò ṣe ohun ìtùfù kò ní kíyèsẹ́kùlé. Ẹni tí kò ṣe ohun ìtùfù kò ní kíyèsẹ́kùlé. Ìtùfù jẹ́ ohun tí a lè pè ní èròjà iná bíi ihá tàbí ògùnṣọ̀ tàbí làgìdì. Àwọn nǹkan tó máa ń mú kí iná ó jò, òun ni à ń pè ní ìtùfù. Ní ayé àtijọ́, wọn a máa lò ó gẹ́gẹ́ bí àrokò fún ẹni tó bá ń yọ́lẹ̀ dà. Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni tó bá ń yọ́lẹ̀ dà búburú a máa yọ́rú wọn ṣe. Ní ayé àtijọ́, tí ẹnìkan bá jẹ́ oníwà ìbàjẹ́ tí ó ń yan obìnrin olóbìnrin lálè, tí ó ń bá àwọn obìnrin àdúgbò sùn, nígbà tí ibi tó ń ṣe tó bá ti di mímọ̀ fún àwọn ènìyàn tàbí àwọn ọ̀dọ́, tí wọ́n bá ti mọ̀ pé ẹnìkan ń bẹ níbí tó ń hùwà ibi, wọ́n ó mú ìtùfù, wọ́n ó lọ fi sí ẹ̀yìnkùlé rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé àrokò la mú wá fún ọ yìí o, láìpẹ́ a ó sì wá dáná sun ilé rẹ̀ torí pé ìwà ìbàjẹ́ ló ń hù. Nígbà tí àwọn baálé ilé, àwọn ènìyàn nínú agboolé náà tí wọ́n bá ti rí ètùfù, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fimú fínlẹ̀ pé ta ni ẹni náà tó ń hùwà ìbàjẹ́ nínú agboolé yìí kó tó kó wàhálà bá wa. Tàbí ènìyàn gan náà pẹ̀lú tó mọ̀ wípé òun lòun ń hùwà ìbàjẹ́ yìí yóò máa lọ kíyèsí ẹ̀yìnkùlé rẹ̀ pé kóun lọ wò ó bóyá wọn ò tí ì wá fi ìtùfù sí àgbàlá òun, torí pé tí wọ́n bá ti fi ìtùfù yìí síbẹ̀, àwọn èèyàn ti mọ̀ nù. Ó sì mọ̀ pé láìpẹ́ iná ni ó kù tí wọ́n ó ti bọ ilé òun. Níbẹ̀ ni òwe yìí ti jáde wípé ènìyàn tí ò bá ṣe ohun ìtùfù kò ní kíyèsẹ́kùlé. Àwọn mìíràn máa ń pè ní ètùfù. Ènìyàn tí ò bá ṣe ohun ìtùfù kò ní kíyèsẹ́kùlé. Ìyẹn ni pé ẹni tí ò bá ṣe ohun ibi, ẹ̀rù ò ní máa bà á bóyá ẹnìkan ń bọ̀ wá ṣebi sóhun. A kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé olódodo yóò láyà bí kìnìún. Má bá wọn lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́. Do not join people in doing evil. Do only what is right. If you don't indulge in evil, no matter what is happening around you, if you do not steal, no matter what is happening, if they say that they are looking for something, you will not be afraid. Maybe they will find it in your house because you've never indulged in such a wicked act. Ẹni tí ò bá ṣe ohun ìtùfù kò ní kíyèsẹ́kùlé.